fọ́ jáde nù rẹ. ìfúnmẹ́lẹ̀ wa ni bẹ́ẹ̀ lù sí tinú mi tó te jòlí tẹ́tùn á fi yòókù tó kù. ìṣẹ́ wa mọ wèmí tẹ̀ ń wò yìí wọ́n lè fẹ́ mú gbé mi ń yàwó. ẹ̀gbọ́n mi ẹgbẹ́ lẹ́yìn náà ẹ ti gba ilé. ẹ pẹ̀lẹ́. ó ní òbí mo fi ṣiṣẹ́ gbèsè ayé gbogbo ẹmu tí mo ta kí n máa rí bí nǹkan kò lé lórí. àbí bẹ́ẹ̀ ṣe lo ẹ̀ lè tà lónìí. bá bẹ́ẹ̀ ò ní tàn sáré. ìjẹ́ ojú ẹ̀mọ̀ pẹ̀mú tó mu oògùn èkúté bẹ́ẹ̀ ẹ̀ bó ṣe. sọ́ọ́rí ibi tó wà yìí ọmọ pé wájú òsínú ẹ̀yìn òsín padà sí i. kò ní mọ̀ akẹ́ àwọn abalansi ajá. sọ̀rọ̀ pé ní ìsìn o ti kunlé wọ́n á wò pé kó wá aṣọ owó jọ kó ra mọ́tíráàsì. máa ń tara sí. ọmọ gbà mí sẹ́mi níyàwó lé ni èmi máa fi dí gẹrẹ òsì lé ni torí kí n lè fi ọ mo lè pa. èyí tí mò ń gbìyànjú àti sọ ni pé ó ti lọ rèé sábà lẹ́yìn ẹlẹ́yìn. èmi ò ṣe jù. ìkáfàrí rèé o. Mama ní kí n di jókè ńlá ṣé mo rẹ nìkan tó bá ń dára pọ̀ tó bá sáfẹ́rẹ́ àkúwọ̀ nìkan. Mama lay me down for a prayer. She said I should call on God, He will never fail me. Mama lead me for her prayer. She said I should call on God, He will never fail me. No matter what is your obstacle, my brother man, he go soon settle. Oluwa fire me she miracle. My blessings say go they come double. Say back in the days when I discovered my talents God gave me make me the baddest. Mama too they pray for me, make her be the hardest. Making this shout out to my mama, my prophet. He never fails me, never let me down when I pray. My prophet. Take away the pain, put a smile on my face. My prophet. wọ́n ní tí iná bá ró mi. á gbàgbé ilé tó fẹ́ jó. àgídìmàlàjà. 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 ìfẹ́yàrá mi yọ̀ ìyá. ìfẹ́yàrá mi yọ̀ ìyára. ìfẹ́yàrá mi yọ̀ ìpùyẹ́mẹ́yòló. ìfẹ́yàrá mi yọ̀ ìyára. ìnàkí kúkúdì. ìnàkí kúkúdì. ìnàkí kúkúdì. kí ló ní kò gbọ́ mi. àwọn aago mẹ́rìndínlógún kan wà ní agbede méjì ayé àti ọ̀run wọ́n gbọ́ agbára káàkiri wọ́n sì ti rí agbára náà. mo fẹ́ kí olóko wọn lọ́nà mi ò fẹ́ kó kó agbára náà lóde ayé níbí lọ gbà wá tó o bá rí ṣe tó o gba agbára náà lọ́wọ́ wọn káì ó ní ẹ̀bùn ńlá tí mo fẹ́ fún ẹ. bìyànjú. ẹ sáré kẹ́ ẹ lè mẹ́ṣin eré asán ẹ sáré kiri kẹ́ ẹ lè mẹ́kùn eré òfo tó bá dè ní àdọ̀là tó bá dọ̀là á tún kọ̀là ọlá ò ní tán ọwọ́ yín ò ní ká èmi Professor Kukuji lájẹ́. Ọ̀kẹ́rẹ́. Ọlọ́run dáríjì mi.
dáríjì mi Ọlọ́run mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ní ilé ọ̀rọ̀ ayé mọ́ Ọlọ́run dáríjì mi Ọlọ́run dáríjì mi dáríjì bá mi bẹ̀ Ọlọ́run dáríjì mi Ọlọ́run dáríjì wọ́n ní ṣe bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run dáríjì wọ́n. Lálá kan sí aláyẹn ó dàbí wípé kí òun kú kó wá dúró bóyá ọjọ́ ìdájọ́ bíi pé kéèyàn máa gba ìdájọ́ bọ́ bí ẹ ṣàjẹ́ kí n brief ẹ̀ fún yín ṣá ṣe rí there anything tẹ́ bá mọ̀ wípé èèyàn lè kọ́wọ́ bọ̀ bí nǹkan ayé tó ju ọjọ́ orí èèyàn lọ àbí tó lágbára ju ẹ̀mí èèyàn lọ ẹ avoid ẹ̀ bóyá à ń lépa nǹkan ayé o tó lè mú kí family èèyàn bóyá àwọn ọmọ èèyàn ìyàwó èèyàn kan padà ní problem ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má ṣe rárá please. ó dà mo ti gbọ́ nǹkan tó sọ ó ṣe tí n bá gbọ́ ẹ yí dáadáa nǹkan tó ń gbìyànjú láti sọ fún mi ni pé kí n ṣọ́ra fún àwọn nǹkan tó jẹ́ ìwà dọ̀tí nǹkan tí ò dáa bí. ṣòrí ọpẹ́ náà ni màá dá lọ́wọ́ ẹ̀ màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan torí pé ẹni tó rírú nǹkan báyìí tó sọ fún èèyàn ìfẹ́ lónìí tó bá rírú nǹkan báyìí tó bá sọ fún mi pé kò kàn ẹ́ ní tó bá máa ṣẹlẹ̀ sí kó ṣẹlẹ̀ sí èèyàn bá tiẹ̀ lọ náà ni fún nǹkan tó dẹ̀ wá ṣe yìí Ọlọ́run á tún tiẹ̀ náà ṣe ò dẹ̀ ní rí wàhálà ò ní kọsí ahọ́n sórí ìfẹ́ tó ní sí mi tèmi náà ní sí ẹ Ọlọ́run á jẹ́ káríra wa pẹ́ ṣó ti yé tó bá dẹ̀ jẹ́ tọ̀nà èmi náà máa ṣe fún ẹ bọ́ pé kí n ṣáà ti sá fún gbogbo nǹkan tó máa jẹ́ pé ó lè jẹ́ pé ó máa affect ìgbésí ayé mi. Yes, exactly. ẹ máa wọrí máa sá fún lọ́tún máa sá fún lọ́sìn àwọn àlejò Ọlọ́run bá ló ń ṣẹ̀dá Ọlọ́run bá túbọ̀ máa kọ́ wa mọ̀ ṣe ó ti gbọ́ ẹ ṣe àdèlè máa lọ wáyé sí. Of course ẹ lè máa lọ bọ́ ẹ mú kankan wá fún mi. káàmù paláyé bàjẹ́ ni ṣé màá ta sọ fún yín láwọn yìí ẹ gbà sọ àwọn ìtàn mú ní kéré ìsìkẹ́ náà àti sanwó ju wàhálà. ọ̀sìn dúdú ẹ ní sùúrù. mo ń gbé ẹ̀sán ọkọ tó fẹ́ sọ. ẹ ní sùúrù náà kò kàn possible kẹrí àwọn èèyàn lójú títì kọ́ dẹ̀ wá sí ṣọ́ọ̀pù yín kọ́ dẹ̀ kaṣọ kan náà máa fún yín lówó létà so ohun tí mò ń try láti sọ ni pé ẹ̀yin àti àwọn ẹni yìí náà ẹ ti nílàpọ̀ ẹ ti jọ ṣe business pọ̀ ní wọ́n dẹ̀ tí mi ò bá tiẹ̀ mọ gbogbo ìgbà mo mọjọ́ ta ti aṣọ 300 aṣọ 400k lọ́wọ́ yín náà. ìgbà tẹ́ lówó sí ṣé lọ́rọ́ kẹ́ raṣọ ni. no that's an insult kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣé lọ́rọ́ kẹ́ raṣọ ẹ rajà lọ́wọ́ mi sìn àti lọ sọ́jà tu wàhálà. àbọ̀sìkín dúdú tí ń sọ. ẹ má sọ mí ní Jesus now. But skin dudu but on a normal day. But wait, skin dudu on a normal day. O ma pe mi àti ẹ ò kì í ṣe ẹgbẹ́. Mo dey respect big cast ẹ̀gbọ́n ẹ̀yin àti ẹlẹgbẹ́. So tó bá ma bá mi sọ̀rọ̀ respect me totally. Okay, o ma pe ẹ̀gbọ́n mi ló jẹ́. Yes. Ló ti ń jẹ gbèsè. Ẹ lọ kọ́ bẹ́ẹ̀ bí kàtà. So now listen, let me tell you. Mọ àwọn èèyàn. O fẹ́ gbọ́ mọ àwọn tó máa dà ẹ̀tọ́ wọn kí o jẹ́ lọ́wọ́. Hold on. Tí n bá para àyíbá ìlọ́la. Are you serious? Are you serious? You're pointing your fingers on me? Tí n bá para àyíbá ìlọ́la. No problem. Wá. Ọmọ àti bá para àyíbá. Wá ń bí o fẹ́ gbọ́rọ̀ ni. Àwọn tó jẹ ẹ́ lọ́wọ́ ni kò lọ máa nàka sí. O ò ní any right láti nàka sí mi. Ó dẹ̀ mọ̀ wípé mo mọ owó ọmọ tó yà. Mo mọ owó ọmọ tó yà ni mi ò ṣe gbé tán mi. Dé tán ẹ̀. Don't worry. Ó dé ọ̀la fẹ́ máa. Òògùn mi lọ́dọ̀ la. Èmi àti ẹlọ́dọ̀ la. Ó dé ọ̀la fẹ́ mi àti ẹgbọ́. You say? Every hustle line get his payday. Gbogbo kìràkìtà mi kò gbọdọ̀ já sásán. One client wey go change my life for good. One client wey go change my story. Nǹkan tí ẹ sọ fún mi wípé ẹ ti register church yẹn as in ó ti wà well registered. Yes. Àti register ṣe rí at least church tá a wà náà ní church tó tóbi tí a dẹ̀ ń gbé Ọlọ́run bẹ̀ náà tí Ọlọ́run dẹ̀ ń pọ̀ ni ṣùgbọ́n a wá wò pé
kò sí wọn tó bàjẹ́ tá a bá fi ọwọ́ wẹwọ́ kọ́ lè mọ̀ láṣẹ òpó òkè ẹ jẹ́ ká wà sọ́dà my prophet tá a bá wà lọ́ndà wọn iṣẹ́ ọlọ́run àtúbọ̀ máa tẹ̀síwájú lọ́tún àti ní òsì nítorí ẹ̀ láṣẹ wa báyìí ẹ wo kò sí condition tẹ wá gbé wa báyìí tá à ní tẹ̀lé ẹ ṣàjọ ẹ bá bá wọn sọ̀rọ̀ kó jẹ́ ká wà lọ́ndà church wọn a máa change orúkọ church wa sí tọ̀dọ̀ wọn kò a change orúkọ church wa sí tọ̀dọ̀ wọn kò sí wàhálà. báwo lẹ ṣe rò pé yẹn possible. ó possible ṣe rí tó yẹ láti wá bá yín tà lọ bá wọn directly ẹ̀yin náà làwa bá kẹ́ bá wa bẹ̀ wọ́n kẹ́ bá wa jẹ́ kó yé wọn pé at least àwọn tẹ́ rí náà àwọn tí ẹ̀mí Ọlọ́run mí sí lára ni ìjọ ẹ bá wọn sọ̀rọ̀ káwa náà dá wọn kọ́tà bá dẹ̀ ti sọ ẹ wo gbogbo ẹ̀ la máa gbà á bí dẹ̀. bẹ́ẹ̀ pastor mrs gẹ́gẹ́ bí dáàdì wa ṣe sọ ń wà káwa náà dá yín ìrẹ́ náà láti ṣe wá rí yín lọ́la yín àti ní agbára tí yín àti lágbára Ọlọ́run ẹ bá ti bá ara rí bí n sọ̀rọ̀ mọ̀ pọ̀ máa gbọ́ sẹ́yìn lẹ́nu. ẹ wò gẹ́gẹ́ bí ṣe mọ̀ wípé obìnrin ni mí ọkọ dẹ̀ mi olówó orí àyà bẹ́ẹ̀ ṣe sọ fún mi tèmi náà bá délé màá sọ fún my prophet torí kò sí nǹkan tí mo lè dá ṣe lọ́wọ́ ara mi nǹkan tó bá wá sọ máa jẹ́ kẹ́ mọ̀. ẹ bá bẹ̀ wọ́n ẹ jọ. ẹ má wọlé mo mọ̀ pé dáadáa náà ló máa sọ. kò sí problem ẹ jẹ́ ká gbàdúrà. all right. My prophet, my prophet, my prophet. Àmín Jésù Kristi. Àmín ẹ ṣé ẹ bá mi kí gbogbo lé o ẹ bá mi kí àwọn ìránṣẹ́ wọn tó kí o kódà. mọ́tò ló kún gbogbo bíbá fọmásìkì another corner ló wà bẹ́ẹ̀ ó ṣà ń tẹnu mọ́ pé mọ́sù ìṣàlẹ̀ fẹ́ ṣá. Reason is pay more easy for me to maintain. If I should go for this now, most mama disturb me for maintenance and all that, but I prefer this. No problem. Hybrid most. Yeah. No problem. My dear brother, loan hybrid 3 million naira, sir. 3 million naira. 3 million. Bẹ́ẹ̀ sir. Bẹ́ẹ̀ sir. Àwọn sir, tó bá fún mi 2.7. Bẹ́ẹ̀ sir. 2.7. Bẹ́ẹ̀ sir. Owó bí o máa ṣe favor kan fún mi. O máa yọ 50 kó ńbẹ̀. Àwọn ló ní ẹni dé sir. Ọ̀rẹ́ ni àṣà mo gbà. No problem. Ṣé transfer ló fẹ́ ni àbí check? Tó bá jẹ́ transfer lẹ́nu ìsúbára sir. Wo dáadáa o. Wo dáadáa check everything. A ti check ẹ̀. Check ẹ̀. Tó o bá like ẹ̀ kò jẹ́ kí n mọ̀. It's fine. Ẹ wo kò tó. Òun náà ni mo fẹ́ rà fún o. Mo fẹ́ rà fún. Okay sir. Okay. Yes sir. Ẹ lè transfer mi. Transfer ló Bẹ́ẹ̀ fẹ́. No problem. Jẹ́ kó check everything. Wo dáadáa ṣùgbọ́n. He never fails me, never let me down when I pray. My prophet, take away the pain, put a smile on my face. My prophet. Praise the Lord! Hallelujah! Bíbélì sọ fún wa wípé ẹ jẹ́ ká fi ìlú fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí láé. Nígbà àsìkò ti tó láti gba ire ayọ̀ wọn àti ń dúró dè yẹn àsìkò ti tó láti gbà ìwọ kò sọ fún ẹjọ́ wọn lè bẹ̀rẹ̀ wípé èmi á rí ìgbà lẹ́nu. Sọ fún tó bí yọ sọ fún tó bí yọ èmi á rí ìgbà lẹ́nu ní àwọn ní báyìí máa pe dáàbì wa wò bí àgbáyé ni prophet ńlá mi my prophet kí wọ́n máa bọ̀ níwájú dáàbì. nítorí tí o ṣeun nítorí sáàmì rẹ̀ dúró dáadáa. Somebody shout hallelujah. Somebody shout hallelujah. Ẹni tí ẹ̀mí Ọlọ́run bá gbénú rẹ̀ yóò shout hallelujah.
ó ní ohun rere láti máa sin Olúwa. Lónìí ẹni tí ó bá mọ̀ wípé òun ti rí ohun gbà kí ó fi ohun kó fi yin Olúwa lónìí. Tí o bá mọ̀ pé eré ẹ ti tẹ̀ lọ́wọ́ ṣe aleluya ní ohùn ara sí Ọlọ́run rẹ̀. Bí mo ti wà níbí lénìí ní wákàtí yìí lọ́wọ́lọ́wọ́ báyìí a sọ fún wípé obìnrin kan wà láàrin wa níbí tí a ti di oyún mọ́ nínú tí ó ti kọjá ọdún kan. Lónìí Ọlọ́run sọ pé o ti rí ìtúsílẹ̀. Àmín Jésù. Orúkọ Jésù Kristi Násárẹ́tì o ti rí ìtúsílẹ̀. Àmín Jésù. Ẹnìkan wà láàrin wa níbí èyí ni ó dá ẹsẹ̀ wọnú ìjọ yìí. Ìwé tí a ti gbà ní ọwọ́ ẹ̀, ìwé ayé tí a ti gbà ní ọwọ́ ẹ̀, iṣẹ́ ẹ̀ tó ti bọ́ ní ọwọ́ ẹ̀, tí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà láàyè àti láyé, tí o bá lè ní máa ń pọ̀ ṣe ní ẹ̀mẹ́ta, a sọ fún mi pé wọ́n á pè é padà sí iṣẹ́ rẹ̀. Ní ọ̀pọ̀ ìfún ara ẹni tó bá fẹ́ ní owó lọ́ọ̀ bẹ̀rẹ̀ sí ní máa tọrọ báyìí. Bẹ̀rẹ̀ sí ní máa tọrọ báyìí. Bẹ̀rẹ̀ sí ní máa tọrọ báyìí. Wákàtí àṣẹ lọ́sọ̀ kalẹ̀. Wákàtí àṣẹ lọ́sọ̀. Tí o bá ti tọrọ tán, fi my prophet mẹ́ta fi òfin mi. Change my story. Tètè wá ìwọ pẹ́. And I believe we are all good friends. Kí ló dé tó ń ṣẹlẹ̀ báyìí? Kí ló tẹ̀ ń jẹ́ kí àwọn ọ̀pọ̀lọ tí kò ní wọn, tí kò lẹ́wọ̀n, tí kò légungun kó kàn máa ṣẹ́gi sí wọn lára? Wà. Imagine bọ̀bọ̀ dúdú tẹ̀lé gbaṣọ láwìn lọ́wọ́ ẹ̀. The guy was just too saucy. The Bible ń sọ̀rọ̀ níbi. Mo sure pé tí àwọn oníbọ̀ gan bá ń kọjá, wọ́n gbọ́dọ̀ máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. I mean all the bad behaviour. The bad side of your behaviours has to stop. À ń jẹ gbèsè kiri, à ń fagídí powó kiri, à ń wò pé okay dọ́dọ́dọ́dọ́dọ́dọ́. We must live big. Fine. Money must be made, but the fact about it is, let's do it slow and steady. Wo, o ma gbọ́ tèmi. Wow. Wetin you dey talk? This same guy wey you dey talk, ìgbà tó wà ní wọ́n wa, ara aṣọ 300,000. That is when. You! Ara aṣọ 400,000, ara aṣọ 500,000. Báwo lè ti happen nìyẹn? Ọmọ boy, o ti broke. Fine, ọgbẹ́ náà ni wọ́n máa padà sí náà, òun ni wọ́n máa gbà wá náà. So kó ní chill, pílọ̀ ta búrókì yìí, kó chill, pílọ̀ ta búrókì yìí, ó máa gbà wá ní. Tó bá dẹ̀ ti wà ní owó wa, tó bá ti gbọ́ pé a máa tún yàwó fún a máa ṣe nọ́mà. So kó chill gan, kó ní sùúrù o. Àti pé, ṣé ìkọ̀ tó ń sọ yìí, ó ní láti máa sọ bẹ́ẹ̀. Ká ló ka Bible dáadáa ni, tó jẹ́ understanding. Wọ́n á mọ̀ kàn tí Jésù gan sọ ọ́nù ẹ̀. Jésù sọ pé, tó bá dìgbà kan ẹ̀yin kì yóò rí mi àmọ́ lọ́wọ́ báyìí ẹ̀yin rí mi lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà lówó náà sí Jésù jẹ owó ní pé tó bá dìgbà kan ẹ̀yin kì yóò rí mi lò tó bá tún yá ẹ̀ tún máa rí mi lò presently báyìí àrówó lónìí yẹn yìí ò ní pé ká má ra aṣọ lọ́wọ́ ẹ̀ tó báyìí tún dé ń kọ́ á máa fún lówó àdẹ̀ lówó lọ́mọdé kò ní ká má ní lágbà ó tó jẹ́ ìṣọ̀pá máa ní lágbà. ó ṣe jàre ò parọ́ bó ṣe wọ́n ti pé the same owó yìí náà ló sọ wípé tí òun ò bá sílé kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀. But listen, no sọ̀rọ̀ ń pa ẹ̀ tó bá dé là ń plan fún báyìí. Nigga chill, make I burst your brain. Wá bá ṣe wà case wá yàtọ̀
ó yàtọ̀ gidi gan. Ìwọ, your parents get money. Your parents get money. If you no do yahoo, you get me, so you go survive. Èmi bí mo ṣe wà ṣínà gbàgbé gàrí ìyá mi ń tà ní Oṣòdì. Kò síbi tí mo fẹ́ padà sí. Tí mi ò bá jáwọ́ fún wọn ní survive. Ṣó yí ẹ tó bẹ́ẹ̀ dúró síbi ìbàdí tó ń wò yẹn kéèsì ẹ̀ pú ọ̀gàn níbi ọba ti gbogbo ẹnu sọ. So ìwọ dúró sórí ogún ẹ̀ kó bá wọn wá o jẹ́ káwọn máa ṣe tiwa. Okay, this wetin you go dey talk. This is getting too much. I have two options now. Okay. I have two options now. Máa sọ. And this is it. I personally. Okay. Mo ti decide wípé kí n bá Popsi sọ̀rọ̀. Kí wọ́n fún yín ní iṣẹ́ tó legit ní company wọn. Yín ò dí ọ̀zù yín lọ́wọ́. Bí ká máa ná ti tie, ká máa wọ suit. Oh. Or this is the second one. And I'm serious now. Okay. Tẹ́ ẹ bá ti gba option mi torí ó máa ń ṣe bí ẹni pé nut ti tú lórí ẹ̀ and nut orí ẹ̀ kò tó tèmi. Mo fún ẹ níyẹn. So now tẹ́ ẹ bá ti gbà maybe I should go my way. Better. Tètè máa lọ. Ó better. Mo máa gbé kẹ̀kẹ́ lọ. Ó better. Máa gbé kẹ̀kẹ́ lọ. Gàrí níjà mi ń tà mí ò níbi tí mo fẹ́ bá ìṣeré mọ́. Okay. I'll leave. Máa gbé kẹ̀kẹ́ lọ. Mo fẹ́ kẹ́ bá ìṣeré mọ́. Today. Today, if you guys tí ẹ ò bá rọra lé owó máa lé yín gidi. And mark my words. Máa dùn mí jáde. Máa dùn kẹ̀kẹ́ lọ. Okay. Ẹ wò ó ká má parọ́ ẹ̀mí Ọlọ́run gbé inú ilé. Pásítọ̀ Kúnlé ṣe rí ẹ̀mí Ọlọ́run wà nù ìjọ yìí. Inú ìjọ yín o ẹ̀mí Ọlọ́run rá bàbà ń bẹ pẹ̀lú nǹkan tá a rí ó fi hàn wípé ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yín. Àjẹ́rí kò sí ní tó burú jù ń bẹ̀ ẹ́ pé kí olùṣọ́ àgùntàn kan kó tàpọ̀ anointing lára olùṣọ́ àgùntàn míì ó wà bẹ́ẹ̀ nu Bíbélì ẹ bá wo Paul nu Bíbélì àìmọye àwọn àpòstólì tí wọ́n lọ ń tàpọ̀ anointing lára rẹ̀ nítorí pé ìrántí ẹ̀ ò tún ga ju tí wọ́n lọ onígbàgbọ́ ni gbogbo wa kò yẹ ká sá fúnra wa ṣẹ́rí níwájú ọ̀tá yín ẹ̀mí Ọlọ́run ń rá bàbà ń bẹ ṣẹ́rí pẹ̀lú tá a rí ẹ fọkàn balẹ̀ àti súnmọ́ra àti di tiwa nínú agbo Kristi kan náà lájọ wa ẹ ti di tiwa wa ní tiyẹn yìí ní tiwa. Ẹ ṣe gọ̀ọ́sà ọkàn mi ṣẹ̀ṣẹ̀ ń balẹ̀ ní pẹ̀lú gbogbo kan tí ẹ sọ yìí ṣẹ́rí ìgbà tí mo ti wá bá wọn lọ́hùn mọ́mì ẹ jọ̀ọ́ ẹ bá mi tún sọ fún wọn nítorí gbà tí mi wá tí wọn náà máa wá mo ti wá ń retí wọn títí mi rí wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá wálé ní nǹkan dùnnú nǹkan òwúrí ló dẹ̀ jẹ́ fún mi nígbà tí àwọn tó wá sọ pé àwọn like gbogbo àyíká àti àwọn members wa àwọn choirs everybody bọ́ yẹn ṣe inú mi dùn gidi gan ẹ jọ̀ọ́ kò sí nǹkan kan tó burú nínú wípé kí ẹ̀mí Ọlọ́run máa bá ẹ̀mí Ọlọ́run ṣe irú my prophet ń sìn bọ́ yín tẹ̀síwájú yẹn táwa náà bá bọ́ sábẹ́ wọn kò sí ọ̀rẹ́ ká máa change orúkọ bí náà sí my prophet kó máa tẹ̀síwájú kò sọ̀rọ̀ owó lèmi sọ tẹ́lẹ̀ náà bá kún bí tó kún ọ̀hún ẹ mọ̀ pé ọ̀rọ̀ náà á máa bọ̀yàn wọ́n á máa change àwọn oníwà burúkú á máa change ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún wọn. ẹ má wọrí ṣe ti gbọ́ mo ti ṣàlàyé fún dádì tẹ́lẹ̀ bọ̀dọ̀ àwọn náà lọ rán wọn wá wípé kí n ṣe lọ wo àyíká àti àyídànù nígbà tèmi náà dẹ̀ débí mo rí pé Ọlọ́run wà bẹ́ẹ̀ ni mo rí gbogbo ẹ̀ tó ní ẹ má wọrí tèmi náà bá ti délé màá tún ṣàlàyé fún àwọn nǹkan tí mo rí àwọn náà dẹ̀ máa wá bí láìpẹ́. ìjọ ẹ bá mi bẹ̀ wọ́n bóyá wọ́n wá next week Sunday àjọ ṣe sìnkú. a ṣàlàyé fún ṣe rí pásítọ̀ ṣe rí èèyàn ìfọkànbalẹ̀ táwa ti wá wá iṣẹ́ mọ̀ pé olùṣọ́ àgùntàn ńlá ni my prophet. bẹ́ẹ̀ni. wọn kàn lè gba èèyàn sí agbo wa láì ṣe pé àwádìí ẹ̀wò àfẹ̀mí wádìí ẹ̀wò nítorí pé ìkókó ti pọ̀ láàrin àwọn àgùntàn àfi ká fi iná ká fi dún ẹ̀mí wò ṣùgbọ́n láwa ti wáyé àti rí pé olùṣọ́ àgùntàn ni ẹ fọkànbalẹ̀ tọ́lọ́run lẹ́yìn tẹ ẹ ti di ti my prophet. Pásítọ̀ Ọlọ́run ti ṣe nírọ̀rùn ẹ jẹ́ kí ọkàn yín wálẹ̀ torí wípé àwọn àgùntàn wọ́n ti wọnú jọ yín ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a gbàdúrà gẹ́gẹ́ bí ṣe wà. àwọn máa ń dira lọ́wọ́ kù ni. My prophet, my prophet, my prophet. àwọn dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé ẹ ṣeun torí pé ẹ ṣeun torí pé ẹ ṣeun torí pé àmì wà tí láéláé à ń lọ fi ara wa nílẹ̀ ní wákàtí àti ọmọ Olódùmarè
Bàbá wa tí Ọlọ́run wa ẹ ṣe aláàbò lórí wa ẹ ṣe aláàbò lórí ìdílé yìí àmájà tó lójú ikú àmájà tó paradí bí àìsàn àmájà gbúrò gbàngbà ní ládùúgbò ìṣàánú fún wa àwọn àtọ̀rọ̀ àwọn bẹ̀bẹ̀ orúkọ Jésù Kristi alágbàwẹ̀ wa àgbàgbà. Àmín, 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 orúkọ Jésù. Hallelujah. 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 Thank you, Jesus. Thank you, Jesus. Daddy, má ti sùn. Ẹ ti sọ kankan lórí àwọn tí mo sọ wípé wọ́n wà. Bẹ́ẹ̀ ni mi sọ kankan lórí ẹ̀. Mo understand, but mo fẹ́ kẹ́ consider wọn. Just like that. Yes. Ṣorí màá fẹ́ kọ́kọ́ wo kìíní kan pé wíwá àwọn tí wọ́n wá síbí kì í ṣe wípé bóyá bí wọ́n ṣe ń ṣe ó bá ti wà mọ́ àwọn adẹ̀kẹ̀rẹ́ yìí kò síbi tá àti tàn dé ìjọba ti lókìkí káàkiri tó fi dókè Ọya tó fi dókè òkun nígbà tá a bá ní akọ̀nídé gba àwọn èèyàn kan mọ́ra táwọn òbí tó ti ń bọ̀ táwọn òpìlẹ̀ wọn táwọn ẹrù tó ń dì tani kan wá sọ̀kalẹ̀ ọ̀dọ̀ wa ǹjẹ́ wàhálà kọ́lé wọn wá ni wọ́n dẹ̀ ní ẹni tí Olódùmarè bá ń ṣọ́ ó jẹ́ kó máa ṣọ́ra ẹ̀ ọ̀rọ̀ mi ò yẹ báyìí sí bá ṣe wà yìí ìjọ wa ti di ohun tó ń gbogbo ènìyàn gbogbo ìjọ náà ló ń ná ọ̀gá tó ń gbé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn kì í ṣe tí pé wọ́n nífẹ̀ẹ́ wa dénú ẹlòmíín wá láti èèpo ní láti wá balẹ̀ ká má jẹ orí ká ṣe máa fura tọ́lọ́ máa ń ṣọ́ kó máa ṣọ́ra ẹ̀. Ẹ̀wọ̀ gbogbo àlàyé yín pátá ló yé mi àmọ́ síbẹ̀ náà kò sí nǹkan kan tó burú ni pé ká gba àwọn pípọ̀ yìí mọ́ra. Ẹ̀wọ̀ orí ọ̀fẹ́ wa nìkan náà fẹ́ àti wípé owó gọbọi ló máa ti ara tiwọn jáde sọ́dọ̀ tiwa. Ẹ̀wọ̀ dádì tó bá jẹ́ wípé ẹ̀yin gangan náà bá ẹ ní hesitate láti ní kàn máa bọ̀ kàn darapọ̀ mọ́ wa. ọ̀rọ̀ yìí mi àmọ́ sórí gbogbo ìgbésẹ̀ ẹ̀dá nílé ayé ni kò máa fi síwájú Olódùmarè kò máa fi àdúrà tì nídìí ká má bàa ṣẹ̀ṣẹ̀ gbé ká má bàa ṣiṣẹ́ rìn má bèèrè lọ́wọ́ Olódùmarè má tẹ̀síwájú Ọlọ́run má ṣe ìwádìí. Tó bá ti jẹ́ yẹn ni. ohun tí Olódùmarè bá ní ká ṣe kò ní má ṣe o. Tó bá ti jẹ́ yẹn ni mo fara. He never fails me, never let me down when I pray. My prophet. Take away the pain, put a smile on my face. My prophet. So I'm singing this song for you. My prophet. Bye 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 to all sorrows and pain. Bye 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 bye. Wọn tí ìyà ọ lẹ́nu ọ̀rọ̀ rí mi bò bí ìran tí wọ́n bá ń sọ fún wọn pé àwọn lè rókò Olúwéré wọ́n rò pé igi oko lásán ni wọ́n ń dárúkọ ọkùnrin mẹ́ta ló ń wò tí wọ́n tún fẹ́ yẹ kan lé lórí tó di mẹ́rin omi ọ̀ọ́lù kìkì ẹ̀wọ̀ gbà ọ́ ọ̀ọ́ ní owó àyà rẹ̀ ọjà kódà ọ pè mí pé bàbá ẹ wá yọ kúrò ní òkìkí wá wò mí wọ́n dalẹ̀ mi èmi náà sì bú tí ọ gbọ́ngbọ́n. ẹ ṣe gbogbo nǹkan tó sọ yìí tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yìí màá fi owó bá yín jẹ màá fi ọlá bá yín jẹ kò sí nǹkan náà tẹ́ ẹ fẹ́ tí mi ní ṣe fún yín bẹ́ẹ̀ ni mo sọ. ọ̀gá sọ pé ó ti rí bẹ́ẹ̀. kí ni sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀ ọ̀dà ṣọ́ọ́túkù tó ń béèrè wá wo ohun tí ń bẹ ńlẹ̀
wọ́n mọ̀ tí pé mo sọ fún wọn tẹ́lẹ̀ ìpè kọ́ wá àyè kan. mo ti wáyé kan. ọtí wà. nínú yàrá mi nǹkan tó wá ń ṣe ibi tí bàbá yìí wà ní. mo ti wáyé kan lẹ̀ fún. mo ti ń bẹ́ńlẹ̀ ibẹ̀ ni ó lọ. nǹkan tó wá ń ṣe mí sìn ni pé báwo mo fẹ́ gbé kinní ìdílé àti gbé kòmí kọ́ ni wàhálà mi àmọ́ àti gbé wọnú ilé mi ìwọ̀ngàn ni mò ń forí rò báyìí sí. ọ̀kàrí ìwọ àti tí ń bẹ́ńlẹ̀ yẹ ilé ijó rin ilé yóò ṣáájú ẹ̀ délé. ọ̀kàrí ń bí mo sọ pé kí ni mo náà rí mi wò bí ìran. ìbà àti wáyé ọjọ́ ìbà àti wẹ̀rẹ̀ oòrùn òdì àgbọ́kọlẹ̀ láti ọlọ́bá àwàkọlẹ̀ ní ti wàrà àbí afọ ọ̀tá náà ààbò fún ọrún náà èyí tí ìṣọ́nà ọ̀kẹ́ni ìwọ̀n lóúnjẹ tí wọ́n ní kí wọ́n rúbọ nítorí ayé ìrọ̀rùn òdìmọ̀dìmọ̀ rere wọ́n lọ dìmọ̀ fún prophet akíolú òdìmọ̀dìmọ̀ rere. wọ́n ní wọ́n ti pèsè àyè rẹ̀ lẹ̀ ọ̀bọ̀ wà á mọ̀ lọ. ọba ń bẹ̀ sọ wá rí ọ̀sẹ̀ ní bẹ́ẹ̀nù rẹ̀ wọ́n wàá fìwẹ̀ kọjá ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ kẹta lọ rè sọ́rùn bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ fojú kanra mọ́tò fi kú ẹ̀rù ó bà ọ́. ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o yé. olùkọ́ ni mo ti pàdé bá tí mo ti bọ̀ látàrọ̀ ọlọ́run máa ṣàánú mi ọlọ́run máa ṣàánú mi ṣàánú mi. ó máa kọ́ fún mi ó kọ́ fún mi. Hey. bẹ́ẹ̀. Kí ló ń bẹ̀ lẹ́rù? Gbogbo àwọn kan tí mo ti pàdé ní ń bà mí lẹ́rù. Mo ti pàdé oríṣiríṣi pọ̀gàn. Ó tó bẹ́ẹ̀ lóòótọ́. Torí wọ́n ní tí ọmọdé bá débi ẹ̀rù, ó tó bẹ́ẹ̀ kẹ́rù bà. Kí ló wá rò? Mo wò pé bóyá ibi tí mo pàdé bóyá kí n padà. Ó ń wò pé bóyá kó ṣe kí ni? Bóyá kí n padà. Bóyá kó padà sẹ́yìn. Bẹ́ẹ̀. Má tẹ̀lé àmọ̀ràn ẹ. Má tì lẹ́yìn wípé kó padà. Nítorí tíwájú ò bá ṣe lọ, ẹ̀yìn lèèyàn padà sí.
àmọ́ dá mi lójú pé tó o bá padà àwọn ẹbí á rí òkú ẹ níbi tó kú sí. tó bá jẹ́ apá ọ̀tún òun ló gbà lọ nígbà tó fẹ́ padà wèrè ẹ á gbajúmọ̀ ní gbogbo àgbáyé. tó bá jẹ́ ọ̀kan òun ló gbà lọ ó dá mi lójú wípé òkú ẹ kò lè tó ọjọ́ méjì kó tó di pé gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní rí. a kì í wọnú odò tán ká máa kígbe òtútù a kì í bẹ̀rẹ̀ ká tún sọ pé a fẹ́ padà kò síbi tó rè dé kò síbi tó lọ tójú mi ò débẹ̀ nítorí wàá rí bẹ̀bẹ̀ ojú ẹ̀ á rí màá bò àmọ́ fọ́kànbalẹ̀ a kì í lẹ́ni ní mọ̀sán ká tún padà bọ̀ kíkan. mo kò lápẹẹrẹ bá gba ọ̀tún máa ya wèrè tí n bá gba wájú tí n bá padà wọ́n á fòkú mi ṣẹ̀sín. Put the blame on me. Put the blame on me. Put the blame on me. Bọ́láwọn ti tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí tìsínyìí ó ti dolówó rẹpẹtẹ ó ti di gbajúmọ̀ ó ti dolóṣèlú. Tó bá jẹ́ politician kan he can't be treating me anyhow because he's into politics. I am not into politics and I don't want to be in politics. Wàá lẹ pósítà wàá ṣe bánà. mi ò sọ fún ẹ pé mo fẹ́ ṣe politics. ọ̀hún wa support of it. sorry ṣé game ni àbí game kan. game ni ìwọ ló máa win. èmi mọ̀ bá second chance wọ ẹ̀yọ kan tí wọ́n ẹ̀ ẹ̀yà jẹ́ kí n lóko bá ṣe. ṣẹ́rí ọ̀rọ̀ Fọláhàn ó dàbí eku tó ti ní ojú òpó lẹ́ni kò ní ṣeré sá. ọ̀rọ̀ Fọláhàn ò ṣe ṣé mo ti lára ọ̀rẹ́ mi ò lára reality ni gbogbo tó ń ṣẹlẹ̀. téèyàn bá ti ń ṣòṣèlú wọ́n ní ọ̀dọ̀ wọn ni bó bá ó bá wà bó bá ó lẹ́sẹ̀. ọ̀gá ò tí ì di full-time politician tó bá wà di full-time politician tán á di pé gbogbo àwọn companies yìí ó máa ta nìyẹn o. wàá jẹ́ kó mọ̀ pé tí a bá sọ abẹ́bẹ́ sókè nígbàgbà ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀ nǹkan tí mo sọ pé máa ṣe náà ló fẹ́ ṣe. lánàá bí òṣèlú ọdún mi kọ́kọ́ happy kẹ̀ bóyá máa bọ̀ wájú wá lóhùn jẹ. ṣé orí òkè sí tó wá lanu yìí aláǹgbá nìkan kọ́ ló wà nílẹ̀. àkekèé ti wọnú ẹ̀ ejò olóró ti wọnú ẹ̀ kódà gan-an téèyàn bá farabalẹ̀ téèyàn bá wò dáadáa èèyàn máa rí kìnìún tó ti wọnú ihò wà àti ọkọ ẹ̀. ká fara bẹ̀rẹ̀ wá wò ó. alágbára yìí. Professor alágbára Professor ọba wa. má yọjú sí mi mọ́ tí n bá pè ẹni kò wá mi understand ẹ o sọmọ tí ló pera ẹni. ẹyà bèbí ló ń pera ẹni I don't understand. look at you o fẹ́ kún ilé òun wọlé kàkàkiri ṣé nírọ̀ mi kò tiẹ̀ ro gbèrè lẹ́ẹ̀kan kò tiẹ̀ rọ pẹ̀lú ẹ náà. ọgbọ́n mi nǹkan tí mo ní ni mo wọ̀ tó nílò wọ̀. ẹ̀ka ló níṣẹ́ ni wàá múra dáadáa náà. yes èmi gan nígbà mi ni pé òun fẹ́ kí n máa dress corporate pé kí n ṣáà máa wá surface kí n máa ṣáà máa dress bí gbàgbé pé mo ń ṣe kíní kan mi wà comfortable. má bẹ̀rẹ̀ pé ọ̀gá ìgbà mi ẹ̀ jẹ́ kí n kàn jẹ́ dress corporate kí wọ́n rò bí àmọ̀ lọ bí wọ́n ní pé ní nǹkan tó ń fẹ́ ni ẹ fún pa o. then ṣé mi ò ro brain ó máa ń wáṣẹ́ pàlú òṣè àfi kó máa tẹ̀lé gbé káàkiri kẹ́ máa lọ pàtí lè lọ pàtí tán. ewu ṣe tẹ níbi wá ṣe wọn máa fún mi ní owó tí ò tó nǹkan kí ni ẹ fẹ́ ka èmi ò ṣiṣẹ́ ọ́fíìsì. owó yẹn kéré. èmi ò mọ ìjọba náà yahoo tó ló ń ṣe ìjọ ìwòròrò gbà mí last wọ́n ti kọrin fún yín yahoo boy tí ò pa owó kó ṣìdànù kó ṣìdànù. yes àwọn tó ń ṣe yahoo gan agbẹ́lẹ́nu wọn pé yahoo gangan ò jáwó mọ́ pé wọ́n ń plus ẹ̀ ni tó bá dẹ̀ fi bóyá o lè plus ẹ̀ o lè ṣàràmọ̀dé ogún owó kó ló ṣe yahoo plus pé wá lówó kan tó bá gbìyànjú àti fi mí ṣòwò kò lè work tó bá dẹ̀ try ẹ̀ èmi ni màá ní kọ́lọ́pọ̀ wá gbé ẹ̀. màá ní kọ́lọ́pọ̀ wá rest àbúrò rẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ̀gbọ́n mi ti ẹ̀pà yẹn ti nù bí mo ṣe wà kò sí owó kankan ní ọwọ́ mi
ó sì jẹ́ iye kan kẹ́ fún mi kí n fi di àpò mi. Kò sówó kankan ní owó mi àtọ̀ mo broke gan. Kò sówó kankan lọ́wọ́ ẹ̀ gan. Wọ́n rẹ̀ pé ẹ kó wá ṣiṣẹ́ ọdún pé owó yẹn kéré. Àbí? Hello Mr. Man. Ẹnu iṣẹ́ ni mo wà. Mú nǹkan tí mo rà fún ẹ kó máa lọ. Ṣùgbọ́n mi ò mú kankan, owó ni yẹ fún mi. Ó mú. Màá ní kí wọ́n kó padà. Ṣé bá fún mi ní owó báwo mi fẹ́ kúrò níbí báyìí? Kí ló ṣé mo gbé sílé ni? Mo ní kó mú nǹkan tí mo rà fẹ́ bó fi nìyẹn kó fi yẹn nìdílé onígbé kí ló kò ṣe kí ló ṣẹlẹ̀? Ṣínà àjókòó tì yín. Ó jẹ́ ń jókòó tì yín. Àjókòó síbí? Ó ti ẹ̀ pé yẹ tó bá yẹ̀ mọ̀ tó fẹ́ sálárì. Àbúrò yín náà ni. Wọ́n employ ara ẹ̀ nìyẹn. Bí ẹ̀ tó pé yẹn á pé. Dúró Professor Kúkújí ní kí n má bẹ̀rù, kí n má fòyà. Ní orúkọ Professor Kúkújí yà pòórá. Ó máa lọ. Professor ṣáà ní kí n má bẹ̀rù, kí n máa lọ. Òun wà lẹ́yìn mi, òun tì mí lẹ́yìn. Professor alágbára yìí. Professor alágbára. Professor agbára ń bẹ. Bí ìsàtijọ́. Àìrìn jìnnà. Láòrá bùkẹ́ ọ̀kẹ́rẹ́. Àgàrà my prophet wọ́n gbé wálé ni. Láti bo lẹ ti ń pè o. Láti bo bàbá. Bébì. Ẹ jọ̀ọ́ ṣé ẹ ní nǹkan kan àbí méjì láti bá wa. Bébì. Ẹ wo ẹ máa bọ̀ kájọ wá wo program yìí o. Ọlọ́run àti máa ràn wọ́n lọ́wọ́. Àmín. Ẹ ṣé gan. Ẹ wo ẹ̀yin èèyàn wa nílé, ẹ má bínú sí wa. A ní àkókò láti lò rẹpẹtẹ lórí ètò yìí. My prophet wọ́n gbé wá sórí program yìí lẹ́nu. Oh, what's so special about this program? What? Kí ló special no program? Bọ̀ àṣìbùn náà ni wọ́n náà wo yó. Torí bàbá wa tá a gbé wá gan tá a ti rí wọn lé ní inú wa ń dùn àti ní ọ̀rọ̀ láti bá wọn sọ. Ẹ tí fún wa láyè láti bá wọn sọ̀rọ̀ rárá. Ẹ jọ̀ọ́ ṣẹ gbọ́, ẹ má bínú. Ẹ sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣì máa béèrè bó ṣe wù. Babe, jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Ṣé orí gbogbo miracle táwọn máa ń ṣe? Wọ́n fi ń tún yín jẹ because wọ́n mọ̀ pé nǹkan tẹ fẹ́ rí nìyẹn. Wọ́n mọ̀ pé nǹkan tẹ fẹ́ wò nìyẹn. Kẹrí signs and wonders, kẹrí miracle. Gbogbo àwọn kìíní, I really believe in it. Ó mọ̀. Bàbá wa. Ṣé wọ́n ní? Ẹ káàbọ̀ sí orí ètò wa. Inú mi ti ẹ̀dùn wípé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa. Àmọ́ mo ní ìbéèrè kékeré kan láti béèrè. Gẹ́gẹ́ bí òkìkí ń ṣe ti kàn káàkiri gbogbo àgbáyé fún àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run gba ọwọ́ yín ṣe. Ǹjẹ́ ṣé tí ẹ lè rántí bóyá ẹyọ kan àbí méjì àbí mẹ́ta nínú àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti gba ọwọ́ yín ṣe? Kẹ́kùn tí ẹ sọ fún wa bóyá ẹ ṣì lè rántí ìkan nínú ẹ̀. Olótù, ìbéèrè ńlá lẹ bí mi. Mi ò la fẹ́ kà nínú Adépẹ̀lẹ́. Mi ò la fẹ́ kà nínú iṣẹ́ ribiribi, iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti gba ọwọ́ wa ṣe fún àwọn ènìyàn. Ó ní àṣírí mi ń bẹ pẹ̀lú àwọn wòlíì mi tí wọ́n ń tẹ̀lé mi ní ọ̀nà òtítọ́ àti òdodo. Ó ní orúkọ Jésù Kristi ní kí gbogbo kí ó wólẹ̀. Àṣẹ Ọlọ́run alààyè ní èyí tí àwa dẹ̀ múlò. Àrùn dìde, afọ́jú ríran, ẹni tó súnké ikí ẹ̀ ń wọlé, ẹni tí ò rọmọ bí fún àìmọye ọdún ọlẹ̀ sọ́nù ẹ̀ ń bímọ, ẹni tó ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn fún àìmọye ọdún tí a bá fọwọ́ bá ó ń gbádùn. Iṣẹ́ Olódùmarè lè. As in my prophet ẹ wò náà. Tí ó ń gba owó àwa ṣe. Ṣé ìwọ ẹ̀ṣẹ̀ mọ̀ ni? Àti láti náà ti ń ṣe polongo ike my prophet náà máa gbé wá sórí ètò ilé ni ṣé o mọ̀ ọ́ mọ̀ ni. My prophet lélẹ̀ yìí. That's so now. Ó ní àṣírí mi wà pẹ̀lú àwọn wòlíì mi tí ó ń tẹ̀lé mi lóòótọ́ àti ní òdodo. Agbára ẹ̀ wà síbẹ̀. Àwa la ò sìn, ó yẹ ká ṣe sìn. Ìwọ tí o bá sin Olódùmarè. Jagaba wa máa nìyà ó ń wá láyé yìí náà ọjọ́ bá ń bá wà ẹ̀ṣẹ̀ ìjánu. Kí ló kan Jagaba pẹ̀lú my prophet? A máa gba owó ẹ̀ṣẹ̀ àwọn máa gba ọgbọ́n tara máa ní ní sí ọ̀nà gòkè ni. Jagaba fẹ́ gbà lára. Jagaba fẹ́ gba tara my prophet. Like abo fẹ́ lọ ṣe prayer lọ́dọ̀ abo mọ̀kàn tó sọ. Sọ̀rọ̀ àdúrà ilẹ̀ tí ọ̀nà ìrọ̀ àdúrà ni a ní kan gbowó jáde ká láyé ṣọ́ àláyé ni. Láyé máa rántí sí náà ṣe bí aráyé wà ládùúgbò àbí ní nọ́mbà ẹ̀ náà. Ní kókó wà tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi.
àwọn pé nọ́mbà láyé kó jẹ́ kó mọ̀ pé. Gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń sọ àsọtẹ́lẹ̀ sínú ayé àwọn èèyàn tí Ọlọ́run dẹ̀ ti fi àṣẹ sí tó dẹ̀ rí bẹ́ẹ̀. Aláyé o ti ń pẹ́ jù. Ó wù mí kẹ́ ẹ sọ àsọtẹ́lẹ̀ sínú ayé mi àti sínú ayé gbogbo àwọn ènìyàn tó ń wò wá nílé tí èmi dẹ̀ nígbà tó kẹ́ tó gbé bọ́ọ̀lù yẹn ṣáà wá clear bill ẹ wá clear bill kẹ́ tó gbé bọ́ọ̀lù. Dúró àtúnṣe máa clear bill. Ṣé bó ní ká máa gbowó lọ́wọ́ pásítọ̀? Níbo la ti rówó ta fẹ́ fi sanwó ọtí? Ṣé mi ni kí n wá sanwó bíbá yìí? Báman a máa san gbẹ̀ni. Báman. Sí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí nílé níbikíbi tí ẹ bá wà tí a bá rí ẹ̀dá alààyè kan tó pẹ̀lú ìgbàgbọ́ lẹ́ẹ̀mẹ́ta kò ní my prophet ohun tí a ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ kí a tó ní wákàtí mẹ́ta gbogbo ayé agbá ìdúpẹ́. My prophet, my prophet, my prophet, my prophet, my prophet, my prophet. Bàbá wa, wọ́n níbi tá a ti ń wo olókùnrin láti ń wòra ẹni. Ṣé màá dé wàá gbọ́wọ́ mi lẹ́rán mi ni? Ẹ̀yà ara lé mi mọ̀ bóyá èyí ti sọ tọ̀dọ̀ yìí èmi ti sọ tèmi. Mo dẹ̀ nígbàgbọ́ wípé ó máa rí bẹ́ẹ̀. Bàbá wa, ẹ ṣe gan-an. Ẹ wo, ṣé kí n má tàn yín? Ó dàbí ká ṣì máa bá ètò yìí lọ. Ṣùgbọ́n tí ń ranjú mọ́ mi lọ́ọ̀kan, mo ti gbọ́, mo máa tó dákẹ́, mo ti gbọ́. Wọ́n ti ń fẹjú mọ́ mi. I can't believe that you are this gullible. So torí pé màní sọ pé kẹsàn my prophet lẹ́ẹ̀mẹ́ta pé màá rí miracle lọ ṣe pé my prophet. Ẹ̀bùn ẹni tó rí gan tẹjọ́ ríra face to face gan tó ṣì ń gbàgbọ́ àgbọ̀n àbẹ́ ètí gbà kámá ètí gbẹ̀ tó ń rí inú TV. Jẹ́ kí mi sọ nǹkan fún ẹ sórí gbogbo nǹkan tó ń wò yìí èmi believe pé tíátà ni all stage everything ni ó mọ̀ pé gbòòrò lèmi gbogbo kìíní scam ni. Baby, I'm very sure wípé tó bá rí Jésù gangan wà sẹ́ Jésù wà ní kò ń ṣe Jésù. Kọ́sẹ́ni ti sọ oríṣiríṣi àwọn nǹkan tó ṣe ó ní pé tó bá ní gbàgbọ́ pé gbàgbọ́ wa ó máa mú wa láradá ká fi gbàgbọ́ pé my prophet mo dẹ̀ pé lẹ́ẹ̀mẹ́ta mo ẹ̀sẹ̀ pé kí wọn náà kó pé lẹ́ẹ̀mẹ́ta. Kémi bẹ́ẹ̀ pé kúpè kémi bẹ́ẹ̀ pé fálásì lélẹ́yìí Jésù Kristi tí wọ́n gan tó ń sọ̀rọ̀ yìí gan àtijọ́ ìsìkọ́mìkan ló fi wá sí ṣó ti padà wá látijọ́ tó ti ṣó wọ́n ọmọ tó ṣẹlẹ̀ ó ebi ń pa ẹ̀mí wọlé lọ́kọ́ bá mi gbé oúnjẹ. Ẹ̀bùn máa lu ẹ̀jẹ̀ àti ìṣèlú. Má bí mi nù ó mọ̀ pé inú òkè ń pẹ́ bí mi lọ bá mi gbé oúnjẹ. Mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn dìde. Màmá mi rí fún. My prophet. Ṣé wá ìyá ẹ̀ṣà olúwa mi ò ṣeré o ó ti yẹ mi ò ṣeré o ebi wọn ṣe gbọ́ wá fún mi sórí ẹ kú sá. mi lè mọ̀ fọ fún yín bá a ṣe débẹ̀ ta para kó fún wa. ẹ bá rẹ yóò fún ẹ bá rẹ sọ ẹ bá rẹ nọtì olúwa ń dùn wá ń tara pé wọ́n á ti sọ ọ́ olórí ọba wa authority wà bò. aláyé ìròyìn ayọ̀ ni mo mú wa o kò ní bàjẹ́ aláyé mo ti rí aláyé yẹn. aláyé mo ti rí my prophet yẹn mo rí lórí tẹ́lì ni bàbá. bàbá ẹ kì í já yín tán First Screen TV tó wà lẹ́yìn ìpele wọn báyìí ó wà lórí live program. First Screen. now na báyẹn sọ̀rọ̀ yìí bàbá. ní ìyá ń bẹ̀. Ọlọ́run. yeah my prophet. àbá ó wà ń bẹ́ẹ̀ ó wà ń bẹ́ẹ̀ báyìí ọ̀gá mi wà ń bẹ́ẹ̀ báyìí mo rí fúnra mi ni Ọlọ́run. ó fẹ́ kó bẹ́ẹ̀ bàbá Ọlọ́run. àṣìdè hot. Ọlọ́run bàbá mo nọ́mbà ní sẹ́gun èṣe bẹ́gbẹ́ra nìyẹn yẹ ó ti yẹ nọ́mbà wa gbéra tán àbàkùn ní bá jẹ oya kárìn kápọ̀ bàbá nọ́mbà wa wà sóyà rèé sóyè sèwèrè ẹ sóyè gbélé yìí tó bá lè jẹun lẹ́bù wo nìyẹn láwọn sì mẹ́ta lóṣù tàbí rẹ̀ gbowó sí mẹ́ta lè mi lọ́bẹ̀ lẹ́bù wo nìyẹn bàtà wo gangan bá mi bà fọ́ mi yẹn mọ́ tó ṣe ẹ wo bí ẹ mẹ́ta ẹ dúró báyìí olóyè mú tó ní mọ́sùn tọkùn ní yẹ́lò àbí wẹ́rẹ́ àbí búlù ọkùn rẹ̀ ìmọ̀kọ́lọ́ ẹ̀ wọ́n àìlú à ń bẹ̀ wàhálà tí ẹ̀ ń yẹ fẹ́ gbó lọ́wọ́ ẹ̀ ní tó wá jáde gbóhùn fún mi lọ́wọ́ ẹ̀ èmi ń bọ̀ ń gbòòrò ó sì. authority ló speak. ó dé jagaban. authority ti wà. fati gbé àkótẹ́lé mi fati gbé àkótẹ́lé mi ó ti yẹ movement ó ti dé ó ti dé. oṣù pàmì a máa mú mọ́lẹ̀ náà bí jàlá jà yìí. kí ló dé tó kù ó jíṣẹ́. ó fọ́kọ̀ ó kọ fún mi mo jí ni. Hello. Hello, babe. Are you sure? Babe, what's up? Oh, mi nẹ. Oh, ṣé o. Ó ṣé gan ni, máa pè é padà ṣe ti gbọ́. Thank you. Babe, what's up now? Baby,
ṣé wọ́n ti contract mo sọ fún ẹ pé gbọ́n mi wọ́n ti ń lé nísìn for the past 5 years tí ò bọ́ sí. Tẹ́ submit a proposal fún yẹn. What's up about it? Olórí mi sọ fún mi ní tí wọ́n ní pé wọ́n ti award ẹ̀ fún wa. Yeah, congratulations. This calls for celebration, I swear. I'm so happy. Lot of joy. My prophet ó máa ṣe o. My prophet ó ṣe tó jẹ́ kójú tì mí. Màá tún pè é sí. My prophet. Babe. Kí ló ṣe ẹ́ now? Ṣé o rí jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ? Kò ń ṣe my prophet ló jẹ́ kó fún yín ní contract yẹn. Nítorí pé proposal tẹ́ submit ó jẹ́ ní. Àwọn dẹ̀ rí pé yín lẹ lè ṣiṣẹ́ yẹn dáadáa. Ó mọ adúrú ọdún tẹ́ ti wà lórí ẹ̀ ni. Ṣé mo ti sọ fún ẹ times without number. Wọ́n máa believe in fallacy my prophet. It's a lie. Nítorí pé lè ṣe òun lọ ṣe gbé fún yín. Èmi ìwọ bí mo ṣe máa ń gègé sẹ́yìn. Yá ni my prophet ló ṣe nǹkan tí mò ń sọ yìí. If I have told you kó yìí máa believe in fallacy gbogbo àwọn my prophet ní irọ́ ni. He never fails me, never let me down when I pray. My prophet. Take away the pain, put a smile on my face. My prophet. So I'm singing this. My prophet. Alaye prophet. Àbí bọ́bọ̀ wàhálà balẹ̀ ló ṣe ẹ̀. Àwọn ilé ìwòsàn láti wò bá my prophet tó ń bẹ̀rù. Alaye àti gbọ́ àti wo àti mọ́ ń lọ alaye olùpàjẹ́ o. Sẹ́yìn ẹ̀rọ ayẹyẹ lórí àṣẹ bàbá. Àṣẹ bàbá. Àṣẹ bàbá. Orúkọ Jésù ni mo pa láṣẹ nínú ayé adara fún yín. Àṣẹ wà. Ẹ ṣé gan ni. Àṣẹ wà ní. Alaye àṣẹ bẹ́ẹ̀ àkọ́gbòrò ọ̀rọ̀ àwa ni lóòótọ́ ayọ́pọ̀ ló ta gbọ́. Ṣé ẹ fẹ́ kí n súre sínú ayé yín ni àbí báwo? Owó la fẹ́ sà. Ó yà mí ṣàrà. Ló wá ṣe àwọn olùkọ́ wa máa pa rẹ̀. Bàbá tó ń bẹ ọ̀hún aláyé ọ̀dà ló ń bẹ nìjàre. Ṣẹ́rí àti àtàdúrà àti owó náà kò yọ ọdún wọn tó máa ń wà lórí ilé náà ni. Méjì wà òkè ó ti yé yìí. Mo súre sínú ayé yín. Ẹ lọ ṣe rere. Àṣẹ bàbá. Ní orúkọ Jésù ẹ lọ ṣe rere. Àṣẹ bàbá. Ní orúkọ Jésù ẹ lọ ṣe rere. Àṣẹ bàbá. Ní orúkọ Jésù ẹ lọ ṣe rere. Àṣẹ bàbá. Yóò dára fún yín o. Yóò dára fún yín o. Wà á tìrìkì. Tí ẹ bá rí my prophet lẹ́ẹ̀mẹ́ta ṣe yóò dára fún yín. My prophet. Prophet. Aláyé ẹ ti lọ àáyé jẹ́ kí ẹ bọ́ sí ìgbà ọ̀hún náà ẹ ti bí ẹ lè ṣe. Ẹ ti yé olúwàjẹ. My prophet. Bí èrò ń dán bí èrè gbà síbẹ̀. Àlọ́ bí èrò fresh. My prophet. Àlọ́. Ilé àbẹ̀bẹ̀ tí kọ́lẹ̀ bọ́ọ̀bì ọlọ́ọ̀ bí èrò ń dán. So I'm singing this song for you, my prophet. Bye to all sorrows. Ẹ ti change gan mi báyìí tí yàn báyìí tí ìjókòó 60 seconds ẹ̀ ń dáyàn ló. Fún àkọ́tà máa mú. Sir, ẹni ní ìrẹ́ anything mo lé ní sir. Kí ló ṣẹlẹ̀? Ṣé ọtí òtútù? Rárá sir, one of our valuable customer kan ti ra bíbá ìpàlẹ́ ó ti ra gbogbo drinks wa so then ká má pa fún ẹni customer. Tó bá ti rà bí ó pa. Ẹ pé ó groma tàbí tẹ̀pọ̀ ń ṣe kó tó ń bá ṣe títí ní ìsìn kọ́ wú bì. Ká kúkú mọ̀ pẹ̀lú ti kọ́lé epo. Ó dàbí pé o understand nǹkan tó ń sọ fún mi. Nǹkan tó ń sọ ni pé fún wa ní drinks kí àwa mú. Yes sir, same thing náà ni mo sọ. Customer wa ó ti ra gbogbo drinks wa ó ní event kan lé mi. So ó ti ní ká má ta fún anybody. Jọ̀ọ́ a ní kó máa sọ bẹ́ẹ̀ mọ̀. Kí ni ti wà táwọn àtẹni tó ọ̀dà pàtì àtẹni tó ní pàtì àtẹni tó fẹ́ ṣe pàtì. Wetin be our own? Ó dà pé o get nǹkan tá à ń sọ fún ẹ. Nǹkan tá à ń sọ fún ẹ ni wípé bọ́ síbẹ̀ yẹn kó ọtí jáde kí àwa mọ ọtí. Àwọn tó fẹ́ ṣe pàtì wọn tó bá dé kó bẹ̀rẹ̀ pàtì wọn ní kọ́nà kan. Nǹkan tó ń tún ara sọ ni pé a ò lè fi owó ara wa ra ọtí bíbá ẹ̀ nígbà. Wọ́n ṣe ọtí wọn jẹ́ Ok, wọ́n ra ọtí bíbá ìpa ló ṣe ní wọ́n ra lọ́pa. Mo ní question. Ní ṣé company ní tako bíbá àbí lounge àbí anything tẹ̀ bá pè lọ́dọ̀ yín? Ẹ ní rules fún regular customer. So bá ṣe wà nísìn ká tẹ̀ sọ́pà fẹ́ mú nǹkan láwìn. So right wa ò mú pẹ̀lú iye tá ti ná sí bíbá ẹ̀ ò ṣe. Ẹ sà ẹ má bínú, ṣé mo gbà fún ìṣe bẹ́ẹ̀? Sir, it's just for today. Àtàwọn náà. Guys, it's okay. It's okay.
I mean, arúgbó ṣoge yìí náà. Ohun tí bọ̀bọ́ yẹn sọ, àwa náà ti ṣe bẹ́ẹ̀ dáadáa. Kò tí ẹ̀ ń ṣe pé àwọn tó ra bá pa, ara bí pagun. Tá a bá sọ fẹ́ni tó ní bí ń gbà yẹn pé a fẹ́ san owó bí gọ̀gọ̀, ó máa ta fún wa. You don't get it. Kò dẹ̀ ń ṣe ọ̀sẹ̀ kan, kò ń ṣe ọ̀sẹ̀ méjì tá fi ra pa bẹ́ẹ̀ náà. So it's normal. Ṣé gbọ́dọ̀ kan lẹ́nu ìfi ṣe? Àwa ti ra bí lọ́sẹ̀ méjì àti ra lọ́sẹ̀ mẹ́ta. So it's a big deal. It's okay. Let it go. But you know say this thing na insult. Bọ̀bọ̀ ṣẹ́rí nígbà táwọn ará bí pa yẹn bí àwọn èèyàn ṣe ń fíìmù gbà yẹn òun náà làwọn náà ṣe fíìmù sí. So let's leave it. Let's go. Nǹkan ti ń ṣe wa o. Kò wà láyé. Ká kúrò bí. Kò ṣe ń sọ má bínú yàrá ni. Wọ́n ní kẹ́ fọ́wọ́ ilé báwọn ní tiẹ̀. Ṣé bọ́ọ̀ sára náà tọ̀ọ̀lá wà bí lébọ̀ ni? Ẹ̀rọ ni check back lọ́la. Kò sí àrà. Lára àwọn kọ́sítọ́mà yẹn tí o mú dẹ̀ ṣe give one instruction tẹ̀ fún wọn. Ojú ẹni máa là márí tán, every hustle line get his payday. Gbogbo kìràkìtà mi kò gbọdọ̀ já sásán. One client wey go change my life for good, for good. One client wey go change my story. Tètè wá ìgbà pẹ́. Alpha guys, you dey mad? Wá! Àrífín ti pọ̀ gan o. Òrò àwọn tó bí ẹ lọ́mọ, òwá ní Alpha guys. Kò ní dá fẹ́ tó kọ ẹ lóyìnbó. Ẹ wá náà, ẹ wá. Kí ni ẹ ń bá ìjì ọtí yìí sọ? Ẹ wọnú mọ́tò mi kì í comot for here. Kò lè tó yẹn náà. Anyway, for your information, mo rí pé wọlé ẹ fẹ́ ra nǹkan wọ̀n jẹ́ kẹ́ ra. Èmi ni mo ra bàpà. Mo fẹ́ ṣe birthday fún girlfriend. Mo rò pé bẹ́ẹ̀ ń wara ló lọ yẹn kí n kàn wá jẹ́ kẹ́ mọ̀. Kò ní dá fún àwọn kẹ́rìn tó ń fún ẹ ní owó. O ní láti bínú tó tó yẹn, ó ti yé ọ. Sórí problem tí bọ̀bọ̀ yìí ní, òun ni wípé street ti gba wèrè. Ó ti gba sínwín, ó ti gba láyé bàjẹ́ mọ́ra wọn. Ṣé ó ti yẹ? Nítorí wípé nígbà tó ti di pọ́n ti ń pín tan ajá tó ti ń kan lè mọ́mù nírú àwọn ilé tí lè máa sọ̀rọ̀. Ó tiẹ̀ mọ nǹkan jẹ́ ń fún un ní èsì ọ̀rọ̀. Kò ní dá fún àwọn kẹ́rìn tó ń sanwó fún ẹ. Ní ẹnu wọ ìwọ ṣẹ́dú gbàgàdà àwọn ṣẹ́ ní à. How much clients dey give you? How much maga dey give you? When you think say you fit buy back? Kò ní yẹ client tó ń fún ẹ lówó. Ṣé mad? Kò tí ì lè tó yẹn náà, wá gidi kọ́ ló fi ń ṣayé náà. O dúró síwájú aṣọ pé o rà bá àpájọ́ ló bẹ̀rẹ̀ game. Anyways, gbogbo wa la mọ̀ pé kò sí game lọ́wọ́ yín mọ́. Bọ́ agídí ò ràn náà. Tí géèmù bá ṣe lọ́wọ́ èèyàn mọ́, àwọn tí géèmù wà lọ́wọ́ ènìyàn máa súnmọ́. Gbogbo agídí tẹ̀ ń ṣe yẹn, ẹ súnmọ́ wa ká connect. Bí àkókò wa lọ kàfé, kò tún wa níṣẹ́ kọ́. Olóbùkún wo gangan ló kọ́ iṣẹ́? Ṣé àwọn ẹgbẹ́ tó mọ̀ ṣẹ́ tó ń kọ́yàn ṣẹ́ tó ń fihàn ṣẹ́ ṣé bọ́ yẹn ń ṣe èrè? Òrà bá àpá, you dey mad. Mo mọ̀ pé ara ń kan yín lọ́wọ́ ni anyway, bọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Pàdé ẹ̀, bóòdè mú. Kí ló ń ṣe? Òǹkẹ́ ni ẹkún ọjà lẹ́ni, àwọn bọ̀dẹ́ ń sọ̀rọ̀ òun rẹ́rìn. Òun rẹ́rìn òǹkẹ́ ni. Ayé kẹ́hìndé fún ẹ lówó ayé ò ní dáa. Òun lẹ́yìn kó máa ra bá àpá, mọ́tò ló máa pa client ẹ̀. Ẹ máa ṣe òjò ló rọ̀ tó kẹ́ ẹ ní pọ̀ máa dìbò. Ó dà tó jù wọ́n. Kò ní dáa fún client tó ń fún ọ lówó. Client tó ń fún ọ lówó kò ní jẹ́ máa. Ó dà tó jù wọ́n. I think I can talk to you. Let me give you this. Kà jẹ́ pẹ̀lú owó ẹ̀ yẹn. Ṣé lè jẹ́ pounds àbí ó jẹ́ dọ́là? Ṣé kò ti já wèrè? You dey mad o. Ẹ tí o máa bówó bínú ni ẹ ní láti máa bówó ṣagídí. Ẹ ní sùúrù náà, èèyàn lòun lówó, ó kówó lẹ̀, ó dẹ̀ tún ra bá àpá. Àbí thank you my brother. Bless you jàre, ó dà pé ìwọ èèyàn ni ó. Can we go home? Can we go? Your matter no be today. Your matter no be today. Ẹ jẹ́ ká já yín bọ́ yín lọ, ó dẹ̀ ń ṣe yìí, ẹ mọ̀ mú síta ara yín ni. Ṣáàgídí ló ń lò ní. Mo ra bá ẹ̀ lóró ra kọ̀ọ̀kan bìlà yìí. Mọ́tò ló máa pa client tó fún ẹ lówó. Tí kò bá sí mọ́tò mi tó ń gbé, ajá tó ń sìn ló máa pa. Wọ́n máa lè. Don't you forget me, say money is a devil, that my attitude will change. And I'm using this song to express my feeling. I don't wanna die for depression, no. Many people die over depression. Ojú ẹni mala marito, every hustle line get his payday. Gbogbo kìràkìtà mi kò gbọdọ̀ já
mo sùn kò yé mi o imagine bóyá ọ̀fọ̀ bí wọ́n mú àná kí bóyá máa kọ́ wa pé bákan ni a ṣe máa ṣiṣẹ́ bákan ni a ṣe máa hustle bákan ni a ṣe máa tẹ̀kẹ́ wọ́n bóyá bí ẹ wo nǹkan tí ń ṣe wá o nǹkan tí ń ṣe wá gidi gan something dey do us. sórí nǹkan tó ṣẹlẹ̀ tabanika wò lóòótọ́ ọmọ yẹn ní point ó ní point ẹni tó bá lówó láyé mọ́ ṣé má yẹ pa ọdún ẹ̀ láàrin ara wa gbogbo á mọ̀ wípé kò sówó kankan nígbà yẹn mọ́ ṣó ti yẹ so má yẹ pa ọdún nǹkan tó ọmọ yẹn sọ point wà ń bẹ̀. ṣáyà ọlọ́run so ẹ sọ fún mi pé nǹkan tó rẹ aṣọ lónìí nìyẹn ó ń dùn. of course ó dùn yàn náà. wetin dey do me fast ó ń dùn me e dey vex me. So if that thing wey happen dey vex you wey dey hurt you abi dey hurt you dey vex am so na wetin we go do with this? We go sit down here dey talk like say we dey mourn person. See the situation now at the door gangan ni. Wetin we dey do kí ni nǹkan tó ń ṣe wá gangan wá tá a fi ṣoògùn gangan ká gbé tán ká ṣoògùn gidi wo bọ̀bọ̀ jẹ́ kí mi jà ẹ̀ me as I dey as the situation be now me I dey tell you say me o mind any consequences any fucking consequences tí o bá ṣẹlẹ̀ tọ́ ọ bá sọ fún mi pé nǹkan báyìí ni o tó bá ṣe nǹkan báyìí in fact tó bá sọ fún mi pé ìwọ pàdé mi yìí ni mo máa lò láti fi lówó láti fi ní owó gangan bí n ṣe wà mo ready láti lò tó bá dé sọ pé wọ ni màá lù ẹ. má sọ bẹ́ẹ̀ mọ̀ na him make you face which kind talk be that one. dey whine. So mo kàn sọ bẹ́ẹ̀ náà kẹ́lẹ̀ mọ̀ pé mo ready anything mo ready láti ṣe. but nísòro kó tó ń tọ́ láti sọ ẹ́sẹ̀ kò yé mi fẹ́ kó jẹ́ kó yé mi dáadáa ṣé lóòótọ́ lóògùn wa. mi ò gẹ́ nǹkan tó ń bèrè. tó jẹ́ máa jẹ́. oògùn wa. máa wá oògùn yẹn ní ẹni wípé me as I dey now I don ready. ẹ wo ẹsẹ̀ mọ̀ kan ẹ dúró náà ẹ mọ̀ kan ẹ mọ̀ jí jókòó náà ọwọ́ tàwa báyìí ṣé o ń gbọ́ mi ọwọ́ tàwa yìí anything goes I don't care owó wà important àdègbòdò make owó. ẹ ó dẹ̀ ń pé wọ́n ti já náà báyìí ó ti gẹ́ẹ̀tì kan tí mi ṣe. o ti rẹ́ẹ̀dì bá. bọ̀bọ̀ oníkó ẹ̀kan yẹn Báyọ̀ àbí Bọ́lájí àbí whatever tí ó bá máa jẹ ó ń bọ̀ wá ra lé. owó wà ọmọ nǹkan dọ́tẹ̀ ọwọ́ tàwa anything goes a máa ṣògbọ́n we guys àti ń dàgbà a máa ṣògbọ́n. nǹkan tí mò ń sọ yìí ẹ jẹ́ kó yé yín inú ilé mi rè matrimonial home lélẹ́yìí kò yé mi tẹ̀ fẹ́. dádì èmi náà mọ̀ pé inú ilé yín ni mo wá bá yín ṣebí ìyàwó yín ò sí nílé kí èmi náà tó gbéra mi wá bí mo ti mọ̀ pé ìyàwó yín ò sí nílé. ẹ jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe ẹ má jẹ́ purọ́ fún yín ọjọ́ tí mo ti fojú rí yín báyìí ni mo ti gbádùn ara mi mọ́. dádì sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ ọlọ́run àlàyé ò fẹ́ bẹ́ẹ̀ kò fẹ́ bẹ́ẹ̀. ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ẹ wò ó. ọlọ́run gan ní ká ṣe nǹkan tá a bá lè ṣe é dé ń gbé sọmọ yín kẹ́ tí mímú. ẹ bá wà bẹ̀rẹ̀ nínú ìwé wo ló wà ní Bíbélì orí wo ẹsẹ̀ wo. ẹ má jẹ́ ká tẹ̀ wọ orí ẹ má jẹ́ ká wẹ́sẹ̀ ẹ̀yin ṣàbùkún sọ ẹ bùn mí sọ ẹ má ṣe bẹ́ẹ̀. ẹ wò ó dàtí ẹ bá wò rí ẹsẹ̀ Bíbélì bí wà sí ẹni mọ̀ òdì bá wà nínú ẹ má wò rí ẹ dì mímú jáde. Jésù Kristi Sister Esther. ẹ rí ọwọ́ mi bó ṣe wà. Sister Esther. ẹ̀mí èṣù kan ló tì mí jẹ́ kí n ṣe léyà. ẹ̀mí èṣù náà ti ṣe léyà ni. ẹ ti yẹ gbèrò. Sister Esther ẹ̀yin náà pẹ̀lú mò ń bá yín bẹ̀bẹ̀. mo mọ̀ kí lè ṣe mi. àní mo ṣe léyà ni. èṣù padà lẹ́yìn mi lórúkọ ti Jésù.
fẹ́ràn kúrò ṣùgbọ́n wá sí lọ́kàn. Wọ́n tó bá jẹ́ orúkọ báyìí ni báyà tètè yá dìjọ wọn mú wọn ó dìjọ wọn mú wọn lórúkọ Jésù mi lọ nínú ẹ̀ nínú ẹ̀ lórúkọ Jésù èṣù padà lẹ́yìn mi o ire o ire o ire o. Ẹ pẹ̀lẹ́. Àwa nìyẹn. Ẹ kọ́ rẹ̀ yàn. Àwa nìyẹn bàbá. Ọlọ́run forí jẹun. Ta ló kú? Ẹ ń tẹ́ bá wá náà ni. Wọn ò tí ì kú bàbá. Wọ́n kàn sùn lẹ́tàn lajúlẹ̀ bọ́ gidi tó hàn jẹun ni. Kò yé yín ni. Ẹni tẹ́ bá wá yìí, ọ̀nà ẹ ti jìn. Bàbá ẹ máa ẹ̀kan náà wọ́n jìn. Ó ti kó ònú ayé pátápátá. Bàbá ẹ máa ẹ̀kan kó ònú ayé. Ẹ máa ẹ̀kan kó ònú ayé torí ẹ̀ ni mo ṣe wá síbi ẹ máa ẹ̀kan kó ònú ayé bàbá. Kí ló dé tí ẹ̀ ń wòran? Tẹ́ni ẹlẹ́ni tọ́mọ rẹ̀ fi jìn tó báyìí. Ibẹ̀ aláàánú yín lẹ pé. Aláàánú mi ni. Aláàánú mi ni torí ẹ̀ náà ni mo ṣe wá bá yín bàbá ẹ máa ẹ̀kan náà wọ́n jẹ́ gbogbo nǹkan tí mo dà lénìí. Àwọn ló jẹ́ kí n dá ẹjọ́ ẹ ṣàánú wa ẹjọ́. Kí la fẹ́ ṣe báyìí? Kí la fẹ́ ṣe báyìí? Ọ̀nà ẹni ti jìn gan. Ó ti jìn gan. Ó tó ní jìnnà. Àfi kí bàbá wa pé padà. Kí mo lè ṣe o? Kí mo lè ṣe o? Ẹ̀yin lè ráyè? Máa ráyè. Nígbà tí lè ráyè wọn dá. Ẹbọ kan wà. Á pèsè àwọn ẹbọ ńláńlá kan. Ẹ gbé lọ. Bẹ́ẹ̀ bá ti gbé lọ. Ẹ dárúkọ wọn, ẹ dárúkọ ìyá wọn sí ìyá ẹni tí nǹkan ṣéhùn. Àmọ́ owó ṣeéṣe kẹ́ ẹ gbé lọ o, kẹ́ ẹ mọ́ padà o. Bàbá ẹ wò àtẹni tó máa bá wa gbẹ́bọ àtọwọ́ tẹ̀fẹ́ fi ṣé ẹ ti jẹ́ kèmí fún yín kẹ́ bá wa ṣe gbogbo ẹ̀. Lé tó túmọ̀ sí pé ẹ̀yin ò lè gbé ń tí. Bàbá ẹ já fún yín ẹ bá wa ṣe. Ẹ sọ pé lè ráyè ní ìsinyìí lẹ sọ. Mo lè ráyè bọ ẹ jẹ́ ẹ bá wa ṣe ẹ bá wa ṣe gbogbo ẹ̀. Ó lè díẹ̀ fún yín. Ó lè díẹ̀ sà. Ó lágbára. Bẹ́ẹ̀ ni. Èmi náà ń bá yín sí ẹni mo ń bá yín sí ẹni ẹ ní fọjọ́ lọ́jọ́ lọ. Àmín àmín àmín. Ẹ ní gba pé ń kúkú. Àmín àmín. Sẹ́rí tábà padà sídìí òótọ́ ọ̀rọ̀ irú iṣẹ́ tẹ́ gbé wáyé ó le gan ó le díẹ̀. Ifá kan wà tí mo máa ń lò fún ẹni tí nǹkan bá ń ṣe báyìí tọ́nà ẹ bá ti jìn báyìí torí láàrin mi àti kí mọ́tàn yìí kò dára ayé mọ́ ó ti ń darapọ̀ máwọn èrò ọ̀run díẹ̀díẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. A sì fa Fẹ̀mírẹ̀mí ni Ifá kan wà Fẹ̀mírẹ̀mí wọ́n pè Ifá Fẹ̀mírẹ̀mí hùn bàbá ṣe ó ní màálù méje nu màálù tí ó tóbi gan tí ó nìké lẹ́yìn tí kéré ó tóbi gan méje bàbá ti wá pa àwọn màálù tá a bá fi àwọn kankan sí wọn nú á wà rí wọn mọ́lẹ̀ bẹ́ẹ̀ lódìdí kì í wá sí màálù nìkan nítorí pé àwọn nǹkan mìíràn wà tààrà owó tí ọ̀nà yín rè yọ̀nà yín tó 1.5 màálù wà nù ẹ o kì í ṣe pé ra màálù lọ́tọ̀ o màálù wà nù ẹ 1.5 yọ̀nà yín tó 1.5. Ẹ dẹ̀ ṣọ́ọ̀pù tá a bá kó 1.5 wa ara ọ̀nàrìbù máa yá. Sẹ́ni bí n bá fọwọ́ sọ̀yà mi báyìí tẹ́mi bá fọwọ́ sọ̀yà mi èmi Fáyẹmí tí n bá mọ́wọ́ tí n bá fi lùyà eegun kọ́ ẹran ni bí n bá ṣe àwọn fáyì sí ara ọ̀nàrìbù yín kára rẹ̀ ò bá yá ẹ pàjá fún mi máa jẹ. Bàbá bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ẹ̀dẹ̀ tí mọ́kàn mi balẹ̀ but ṣé kí n lọ gbé owó yẹn wá ni àbí kí n transfer ẹ̀ fún yín bí báyìí sá. ẹ lè transfer Ifá ọ̀làkàntì. Ẹ̀yin mo fẹ́ transfer sí. Èmi. Bẹ́ẹ̀ni. Àwa náà látọ̀ náà fà níbi sọ fún yín pé Ifá ọ̀làkàntì kò yé yín ẹlẹ́rìí gbé wá lódìdí. Bẹ́ẹ̀ni. Ẹ lọ gbé káàsì wá. Fún mi ní ìṣẹ́jú díẹ̀. Ẹ lọ gbé káàsì wá bẹ́ẹ̀ bá délé ẹni káwọn èèyàn mọ̀ ṣàjọyọ̀ lẹ̀ ọjọ́ méje péré ni ọjọ́ méje péré. Ẹ ṣúọ̀ bàbá. Ó dá lójú nítorí ọjọ́ méje méjì ọjọ́ méjì méje
bó ṣe ọba lé òjò bójú ọjọ́ jẹ́ ni gbogbo bíkíbi tẹ́rí àbìlú bá ti wá àbásàsí bá ti wá yóò padà sórí ẹlẹ́bọ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ tí ẹ ti máa sà tí ọba ti ṣiṣẹ́ gbogbo tẹ bá mọ̀ tẹ́lẹ̀ fi bá yàn jà ẹ wá fi bá mi jà mí. bàbá ẹ fún mi ní ìṣẹ́jú dẹ̀. ẹ lọ gbé wá ok sir. ẹ lọ gbé wá. èmi mo sọ bẹ́ẹ̀ ó dá mi lójú ni gbogbo ẹni bá dá mi lójú àfi gbárí báyìí ni àfi tí ìbá ṣe ṣẹ́ tí àwọn bàbá mi lé ń lọ́lù wáyé pé tí àwọn ojú náà ni. ẹ dá ojú mi sá. ẹ̀yin ni pírẹsẹ́ńtà program tí mo wá lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ni sá ẹ ṣe gan sá ẹ ṣe kú dìde ọjọ́. olúwa ló ní iṣẹ́. ẹ sá mú rí pé ẹ máa wò ó pé kí ni mo wá ṣe ní ọ̀dọ̀ yín bíbá ìsà ṣé rántí ọjọ́ tẹ wá sí program wa yẹn ọjọ́ yẹn ẹ sọ wípé ẹni tí ó bá ní gbàgbọ́ ọdún èmi ni mo sọ fún yín jọ́ yẹn pé kẹsọ̀ àsọtẹ́lẹ̀ sínú ayé mi àtàwọn tó ń wò wá mo dẹ̀ fi gbàgbọ́ gbà lọ́jọ́ yẹn tẹ sọ pé ẹni tó bá lè sọ my prophet lẹ́ẹ̀mẹ́ta and mo dẹ̀ sọ pẹ̀lú gbàgbọ́ bókú tó wá yà mí lẹ́nu ni pé mi mọ̀ pé Ọlọ́run máa sáré gbọ́ ó dẹ̀ máa fast báyẹn alẹ́ ọjọ́ yẹn gangan because ó ní client wa kan níbi iṣẹ́ wa ó jẹ wá lówó kan a dẹ̀ ti ń pé kò san owó yẹn fún wa ó wá ṣe advert ni mi ní tó yẹn sá ṣé ló dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa deduct owó yẹn nínú sálárì mi ò dẹ̀ mọ kókó ń pa ẹ̀bọ̀ tá bá pé máa yẹn kò ní gbé kọ̀ wa sá fúnra ara máa yẹn ló máa pè mí lálẹ́ ọjọ́ yẹn fúnra ara ẹ̀ ló pè nǹkan tó dẹ̀ máa sọ next ni pé ẹ send account number yín bó ṣe send gbogbo owó tó jẹ wá ní 1.5 million ó yà mí lẹ́nu mi ò rí bí Ọlọ́run ṣe lágbára tó báyìí mo dẹ̀ sáré pè wọ́n níbi iṣẹ́ wọ́n dẹ̀ gbowó yẹn ọdún wọn ti yọ ìtàn máa yọ síbi iṣẹ́ bọ̀ wọ́n ti fún èmi náà ní gbogbo owó tó ti yọ nínú owó mi pátápátá náà dá padà fún mi sà mo wá wò wípé ẹ̀yin tí Ọlọ́run ti ara yín ṣerú iṣẹ́ ìyanu báyìí fún mi lọ́wọ́ tí mi tiẹ̀ lọ́kàn sí kò tiẹ̀ lè san fún mi padà mo ní láti wá yín kàn kí n dẹ̀ fẹ́ mi ìmoore hàn kí n dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé mo dúpẹ́ sà ẹ ṣé gan sà. irọ́ nígbà tí Jésù mú àwọn ènìyàn lára dá tán ó ní ẹ lọ sí ìgboro kí ẹ lọ sọ fún àwọn ènìyàn ohun tẹ́ máa ṣe nìyẹn ẹ bọ́ sí gbòòrò ni kí ẹ fi iṣẹ́ Ọlọ́run hàn fáwọn ènìyàn nínú ayé yín kò jù bẹ́ẹ̀ lọ. mo tún wá fẹ́ béèrè nǹkan kan ni ẹ má bínú sá ṣé mo ní àǹfààní láti darapọ̀ mọ́ ìjọ yín kò tún ṣèmi nìkan èmi àtàwọn fámìlì mi ni o ṣé a lè darapọ̀ kí n máa wá jọ́sìn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sísá ṣe rí oore tí Ọlọ́run ṣe nínú ayé yín oore kékeré ṣe ni ṣe rí tẹ́ bá darapọ̀ mọ́ ìjọ wa oore ńlá bàǹtàbàǹtà òun lọ́lọ́run máa gbélé ayé yín ṣe àtẹ̀yìn àtẹ̀bí yín. my prophet àmì ẹ jẹ́ kí n tuntun sọ́lẹ̀ mẹ́ta my prophet my prophet my prophet ẹ ṣé gan sir thank you sir ẹ ṣé ma o esma my prophet. ṣé mi ò wá ní sọ my prophet di anthem báyìí kí n máa kọ́ kiri wọn ò tún gbowó lọ́wọ́ mi free my prophet my prophet o my prophet. In fact decision tí all decide látòkè yẹn ó really jẹ́ kí ni mi dùn gan ọ̀nà ìbíládì àbí kí lẹ fi kí lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí kí ni mo fi lórí decision. ṣé ti gbàgbé wípé èmi ni mo náwó campaign ẹni tá à ń sọ̀rọ̀ èyí ni nígbà tí mo dẹ̀ ń náwó yẹn nǹkan tẹ́ fi fi mí lọ́kàn balẹ̀ ni wípé after 4 years tẹ́lẹ̀ èmi lẹ máa fún ní tíkẹ́ẹ̀tì náà nísìn tí wọ́n sọ pé àṣẹ kan wọ́n látòkè pé tíkẹ́ẹ̀tì ò tọ́ sí mi mọ́ kí n tún dúró for what níbo ni ẹ ti ń ṣẹlẹ̀ kò yé mi o. ọ̀nà ìlànà ẹ máa ní láti ní sùúrù. ṣẹ́rí decision yìí kò ń ṣe decision kò yẹ pé àwa fún àwa la decide àti òkè lọ́ọ́ ti decide decision yìí ni pé ká support ọ̀nà ìbùyẹmí kò ní wá dancing kó yẹ pé a máa tú gbogbo ẹ̀ lójú o nígbà bá tú gbogbo ẹ̀ lójú àwọn opponent party ọmọ wọlé o nǹkan bá ẹ̀dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn so ìyẹn lórí máa jẹ́ pé gbogbo àǹsìn ẹ ní láti support nǹkan tí leader ti sọ lókè ká bá ọ̀nà ìbú láti sọ̀rọ̀ níbi kan step down. ẹ wo ṣé mo ní supporter gidi yàtọ̀ sọ́nà kankan tó lọ́wọ́ kan sọ mi ò láìkẹ́ o. ṣọ́ọ̀ nìkan tẹ̀lé rò pẹ́ sọ yìí ṣá pẹ̀lú gbogbo tí Honorable Ladi ti ná sínú ẹgbẹ́ yìí ẹ wá ní kan step down kò lè ṣeé ṣe o. ò ṣe èèyàn kan láàrin èèyàn mẹ́ta. bọ́ọ̀lù yẹn sọ̀rọ̀ báyìí ṣé o sọ fún mi pé nǹkan tí sàmà ń sórí wọn ò pé nìyẹn ni. ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí wọn ò pé. orí wọn ò pé jẹ́ ẹni báwo ni mo ṣe ń sọ̀rọ̀ báyìí kéèyàn bá ti wà ní orí ti ẹgbẹ́ wàá mọ̀ kó orí ti ẹgbẹ́ pé kò ṣe ń deliver láti padà rẹ̀ ṣé wèrè ni ẹni ṣé èèyàn tó sọ̀rọ̀ sí kò mọ̀ nǹkan tó sọ ni
tó wọ̀ mí kú. Bẹ́ẹ̀ni bẹ̀rẹ̀ gẹ́gẹ́rẹ́ ẹ má jẹ́ ká sọ di wàhálà ẹ̀ ṣe àwọn báwo ni kí ló máa bá mi yọ̀ ọ́ má wọrí òṣà bẹ́ẹ̀ lè gbèmí ẹṣin bẹ́ẹ̀ ti bá mi. Má wọrí Mama ní kí n di jókè ńlá ṣé mo rẹ̀ nìkan tó bá ń dára bàbá kí ló ń ṣẹlẹ̀ kílẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ látàárọ̀. Chairman ti jáde wọ́n ti jáde lọ Honorable Yẹmí gan ó ti jáde ẹ̀yin nìkan lẹ́wà lókè kí ló wá pùn. Guys ṣẹ́rí omi ti tẹ̀yìn ọ̀gbìn lẹ́nu. Yes àwọn ará bíbá yìí ti sọ̀rọ̀ àná di bá mi kò jùmọ̀ tó mọ̀ Yẹmí tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yẹn tí n bá sọ fún yín pé òun lẹ́tún fún ní tíkẹ́ẹ̀tì nǹkan. Bàbá yẹn fi bẹ̀lẹ̀ àṣẹ yẹn fi bá ṣe yìí bàbá yẹn náà dẹ̀ mọ̀ wá nú ẹgbẹ́ ọmọṣẹ́ bá ń ṣe náà Yẹmí báwo ṣé wọ́n fẹ́ kú kékeré ni bàbá náà kò fi wá ṣe yìí náà ṣó ń bẹ́ẹ̀ ni bàbá máa ṣe èèyàn léṣe a máa pààyàn sí yín lọ́rùn bàbá yẹn kò fáà lọ́jà á dẹ̀ mọ́ máa bínú àìrọ̀ a máa bínú bàbá kí ló ṣẹlẹ̀. Hold on ẹ take it easy o. Èmi ò fẹ́ wàhálà o ṣe ti gbọ́ because okun òkè ń wó ruru káwà ruru o olóṣèlú tèmi ò ń lẹ́jọ́ lọ́rùn o. Bàbá ẹ ṣe náà máa rá mọ́ bí tá à ń lọ. Èmi ò fẹ́ wàhálà mi fẹ́ kẹ́ tàjẹ̀ sílẹ̀ mo kàn mọ́ fi ọ̀rọ̀ yìí mo fi lọ yín ni. Ẹ jẹ́ kémi fúnra lára mi kí n dọ́fíìsì tí n bá ti dọ́fíìsì máa pàrọ̀nù àtọ̀dọ̀fin mi nǹkan tí n bá conclude I will let you know okay? Ẹ má fa wàhálà o. Mi fẹ́ wàhálà dùn I don't want any trouble okay? Bẹ́ẹ̀ni I don't want any trouble. Wàá kí ló ṣẹlẹ̀ tó ń máa ń wá. Kí ni bàbá ń sọ yìí gan-an? gbọ́dọ̀ yà ọ́ lẹ́nu pa orí mi ó yẹ kó o mọ̀ pé tí o bá nídìí obìnrin kan ìjẹkùmọ̀lò wò mí àwọn èèyàn kan ti ń fẹ́ mọ wádìí rẹ o wọ́n fẹ́ mọ tọ́ pínpín wọ́n fẹ́ mọ ọmọ báwo ló tí ìlú ti fi dún. ṣé mo rẹ̀ nìkan tó bá ń dára àpọ̀ tó bá sáfẹ́rẹ́ àkúrò nìkan. Mama lay me down for a prayer. She said I should call on God, He will never fail me. Mama lead me for her prayer. She said I should call on God, He will never fail me. No matter what is your obstacle, my brother man, he go soon settle. Oluwa fire me she miracle. My blessings say go they come double. Say back in the days when I discovered my talent God gave me make me the baddest. Mama too they pray for me, make her be the highest. Making this shout out to my mama, my prophet. He never fails me, never let me down when I pray. My prophet. Take away the pain, put a smile on my face. My prophet. So I'm singing this song for you, my prophet. Bye 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 to all sorrows and pain. Bye 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 bye. See my life done turn brand new. Bye 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 to all sorrows and pain. Bye 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 bye. So my life done turn brand new. Bless my hustle, kémi rí bàtí ṣe. Olúwa lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláì ní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó tu ọkàn mi lára. Ó mú mi lọ sí ibi tómi ti dákẹ́ rọ́rọ́, ó ṣàgbára mi dọ̀tún.
pray, no matter the session. Every blessing needs appreciation. Don't ever kill yourself because of depression. You don't need hypertension. My brother, pray, no matter the session. Every blessing needs appreciation. Don't ever kill yourself because of depression. Yeah, you don't need hypertension. My prophet, he never fails me, never let me down when I pray. My prophet, take away the pain, put a smile on my face. My prophet, so I'm singing this song for you. My prophet.